Ọlábísí Ẹ̀dújọbí ló ń pèdè lọ́wọ́ lórí ètò yín ètò wa Bísí Ológe Show lórí MITV UHF 43 àti DSTV Channel 255. Ètò tẹ́tí ń wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bíi ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà, àwọn ìpolówó ọjà lóríṣiríṣi náà ò gbẹ́yìn o. Aago 8 sí 9 alẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá ti ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi lórí MITV. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0812 158 4400 tàbí sórí ímeèlì wa bisiologe@yahoo.com. Bó sì jẹ́ lórí wẹ́bsáìtì wa www.bisiologeshow.com. Bísí Ológe ló ń pèdè lórí tẹlifíṣàn. Bísí Ológe mo lójú lọ́rọ̀ wà. Daddy. Daddy. Jókòó. No, come on, you pop up for white one. That's your white one. Sister. Sorry, sir. Just a minute, sir. Owó tẹ máa fi sí máa mọ̀ pé ẹni fẹ́ ìyẹ́gé o. Ẹ máa ti sọ sí ní ìgbín nílé o. A máa sọ nínú ọ̀gídì o. Ẹ má ìfìdí ọ̀fọwọ́ sí i. Ó yẹ ṣe kíákíá. Yeye oge.
Oyè ńlá ni. Èyí ò gbé àwọn yóò fún wa lówó. Ẹ má ìdí ìdè. Ẹ má ìdí ìdè o. No, come on, you pop up for white one. That's your white one. Sister. Sorry, sir. Just a minute, sir. Owó tẹ máa fi sí máa fi mọ̀ pé ẹni fẹ́ ìyẹ́gẹ́ o. Ẹ máa ti sọ́wọ́ sí ní ìdíje o. A máa sọ́ nínú ọ̀gídì o.
ẹ má ti jọ fowó sí i. Ẹ ṣe kíákíá. Yeye oge oyè ńlá ni yeye oge àwọn yóò fún wa lówó ẹ má ti dé ẹ má wọlé lówó oyè ẹ má dé o. Mami wa owó ọmọ ẹ̀ lóṣù owó ọmọ líle lè LBC PPC Sorry, sir. ẹ má kọ̀ jẹ́ lásán o ní pé ẹ jẹ́ bá gbígbọ́ ìpínlẹ̀ láìpapọ̀ láyé ẹni o fi léwọ́ yìí lẹ́nu nípasẹ̀ oṣù gbogbo tẹ́ bá mọ̀ sí ìrì owó ìrì ọmọ ìrì àlàáfíà kò sí lẹ́yìn ìjọba bẹ́ẹ̀ ní mo sáré ọmọ kankan ayé àṣepọ̀ ìrògé ìrògé ọba tó lè ti jẹ́ first class ní o first class lọ́pàá tó ti jẹ́ o yeye oge first class ní o ó yàtọ̀ sí second class o ó yàtọ̀ sí kíkálẹ̀ o yeye oge ó di olówó. àjíkọ́bà Ẹ ṣe